ẹrù wọ́n kú sọ wá di tẹ̀lé ẹ̀ kò ṣe di tẹ̀lé ẹ̀ ní ẹ̀jẹ̀ ń péjọ. àwọn tó gbèrò wá fún yín ló dorí ẹ̀ kodò torí kò yí àwọn náà. bàbá yìí ìrètí máa ń píìsì pẹ̀lú cms ló ṣe fi pọ̀. bàbá jẹ́ kó yí èyí àbí Jésù mélòó ní mẹ́rin tàbí ẹ̀rọ yìí kọ́ oṣù kọjá òun yìí ṣé Jésù ti yẹ́lò lò yẹ́lò ní lẹ́kẹ́rẹ́ bẹ́ẹ̀ ọba débẹ̀ kò lè rí lẹ̀ débi tó lè rí lẹ̀ bẹ̀rẹ̀ ilẹ̀ karùn-ún sáyà ni ilẹ̀ karùn-ún ọ̀dọ̀rọ̀ bẹ́ẹ̀ni ilẹ̀ kẹjẹ jẹ́wọ́ àlùwárì ayilẹ̀ kẹta àádọ́rin kọ́lọ̀ ní mẹ́lá rẹ̀ ilẹ̀ kẹjẹ gbọ̀ndà òun funfun ni bíi tákàdá ibẹ̀ làwọn ẹni ọlọ́run máa lọ ṣèpàdé níjọ́ àlàmísì lẹ́yìn ìjọba káfí iná àmọ́kù. iná fi ṣòro wọlé tọ̀ níjọ́ àlàmísì lóru. ibẹ̀ wọn lọ ṣèpàdé ní gbogbo ọjọ́ àlàmísì àwọn tó bá tó bẹ́. tẹ́ ẹ bá rí kà nínú tíra pé ẹnìkan kú ọ̀lọ́ àlìjẹ́nà àkíyàmọ̀ sì tí ìdí ẹ má pè é nírọ́ ibi ọba màmá ni ọ sọ̀rọ̀ ọmọ kò sì gbẹ́nu ẹ lọ́wọ́ torí pé bí tí mo wí tó bá lọ ọbẹ̀ ètò ayé ń jẹ́ ọba ṣẹlẹ̀ ní ayé ń bẹ̀ wọ́n ti gbọ́ ẹni bẹ́ẹ̀ bá ń dààmú làwọn ebi bá yé dààmú ètò ọba gbọ́dọ̀ lọ́hùn gbogbo ayé ò lè yí padà. ní ilẹ̀ keje lọ́wọ́ lẹ́yìn ẹ̀ lọ́wọ́ àlìjẹ́nà wa àlìjẹ́nà ò sí ń sánmà kì í ṣe pé dáadáa wọnú ilẹ̀ láàbà àlìjẹ́nà kò síbi kan nínú ilẹ̀ orí ilẹ̀ yìí náà àlìjẹ́nà wa ọkàn wa ṣe pé kò ṣeé bínú lọ ni ẹ̀yin bàbá tiẹ̀ ló bínú lọ iye owó tó ọbẹ̀ ìwọ̀n pọ̀ tó yóò parí ilẹ̀ àkọ́kọ́ tó fi ní rí lẹ́yìn kò tó abẹ́lẹ̀ fi lẹ́yìn ilẹ̀ kejì láwọn wà àlìjẹ́nà wa àlìjẹ́nà tó ń sì kọ́kọ́ kàn lẹ́yìn ilẹ̀ keje Jannatul Adini ibi wọn gbé Ádámọ̀ sí jọ̀hún tí ń gbé ń bọ̀ wáyé ibi ọkọ̀kọ́ sinmi kó tó wáyé. nílé báyọ̀ ní Ádámọ̀ kúrò lálìjẹ́nà kan jẹ bí ẹ̀ ni òjá Ádámọ̀ náà bá ló jẹ́ ọlọ́wọ̀ ọ̀sọ́ fún pálíjẹ́nà ló wọ́n dà sí tẹ́lẹ̀ jáì ló ń tẹ̀lé àárídì. ọkàn ní ọ̀yà bẹ̀ wọ́n sí mí ní. ẹ̀rí pé bí olórílẹ̀-èdè kan bá bọ̀ olórílẹ̀-èdè tí wọ́n lọ pàdé ẹ̀mí kan wọ́n kọ́ mú wọlé àbòsí kan báyìí ní airport wọn ni wọ́n ṣe pàdé ìdákọ́ńkọ́ ti jẹ́ nígbà yẹn ṣe pàdé ká má bu ẹsẹ̀ jẹ́ àmọ̀ pé ń bọ̀ bí àbòjì ti bẹ̀rẹ̀. ẹni wàjà wọn oníwèé ìròyìn rẹ dá sí àbòsí fẹ́ bẹ̀rẹ̀ torí ìkìlọ̀ ẹgbẹ́ olóyìnbó ìròyìn ebi ká lè mọ ti lọ ni ẹ ń ṣe nǹkan tà ní gbọ́ ẹ wá lẹ ẹ yọrí ẹ sí ọ̀dà ẹ ní yọrí ẹ àfi tí ìbá sórí wọn lẹ ń ṣe é lógun àwọn èèyàn kù lórí rẹ àbẹ́sẹ̀ tí wọ́n ti tẹ́lẹ̀ àwọn aláàjẹ́ nǹkan àwọn èèyàn kù lẹ̀ àwọn tó kó bá bá fò lọ́gbọ́n àwọn ọmọ ojú kan náà lẹ́mọ̀ bára yín. wọ́n bá lágbára akọ yáwó gbogbo ayé ọlágbára kí bùkátà rẹ̀ ó bí ya. àwọn tí ò ní tí ó bí ya lọ ọ̀rùbọ̀ àyà mi. yóò máa ń gbé ní kálẹ̀ bọ̀ àyà mi. àwọn sáà ti máa ń gbé àkóbá ẹ̀dá ẹ̀rọ lọ́rọ̀ ọmọdé ojú ti wá. àwọn àkọ́bá ń bọ́ lù àwọn àdá bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n yọjú. àwọn tó gbogbo ayé tó ọba ṣe ojú kan yìí wọ́n máa bára rẹ̀ àwọn ẹ̀ ń bẹ.
tí wọn náà máa bí rẹ̀ báyìí tí mo gbé kínní ìkàlẹ̀ oṣù yẹn dàgbà yìí tó o sì ní mọ̀ bó ti dàgbà yìí. ọ̀rọ̀ tó ní wọn bàjẹ́ nìkan gbọ́ tẹ́ẹ̀sì fúra tẹ́ múlẹ̀ fọ́nìkan ò sì ní gbọ́ lẹ́nu wọn ẹ gbàgbé àwọn tí ò sí ní ẹ̀sẹ̀ tí ìbò tí wọ́n bá yóò ṣe pàdé mi. tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe é lẹ́yìn o. tẹ̀pẹ́ máìkì tí wọ́n ń bẹ lọ́fíìsì yìí spíkà wọn ń bẹ níbi wọ́n ti ṣe pàdé lọ́wọ́. mi ìlóhùn tẹ̀lé bá gbọ́ ọ́fíìsì máìkì wọn wà bẹ́ẹ̀. ọgbọ̀n tí ẹ bá sọ pátá wọn bá ti dúró àlàmì sí gbogbo ẹ̀wọ̀n bá ń lẹ̀ lọ́wọ́. àwọn mẹ́jọ náà ní ìṣèpàdé ìdáwí yìí o àwọn mẹ́jọ péré ló kàbọ̀ àhù ló jọba àhù búdàlá àhù ìjọ́nà làbẹ́yìí àhàyàrò àlọ́wàrò àhá àwòtá àti fádùn jẹ́mẹ̀ àwọn mẹ́jọ tí ìṣèpàdé àwọn gbogbo táwọn ọ̀bá ìdí fọwọ́ sí gbogbo ayé ò lè rí sí. àákí ló fogun ní gbogbo òlu ayé kí ní ń dógun lẹ̀ kí ló ń díjà lẹ̀ àwọn ẹni. nígbà wọn ti di pé wọn kó wájọ ní kojú ẹran ọ̀hún já wa lọ́wọ́. ẹnìkan kó wọn níjọba ayé ṣe yọ gbàgbé táyágà yọ gbàgbé ìyàwó ọlọ́run yọ wá kó wọn ayé ṣe. àbẹ̀wò kó tálákà ìyàwó ọlọ́run. òun ní ìṣẹ̀bẹ̀ ìyàwó ọlọ́run wọn àbúkìtì ẹ̀ tó ṣe òdù. mo ló ti jẹ́. ọjọ́ kan náà ọjọ́ Jímọ̀ ni wọ́n bu ẹ̀pẹ̀ méjèèjì ni wọ́n máa dámọ̀ ní búlọ́ọ̀kù. kí ló fà á tọ́lọ́run ti gbé sẹ́nu ọ̀nà àlùjànnà lógójì ọdún ọba tó lóun dásánmà àti ilẹ̀ bó ti pọ̀ tó yìí ń jọ mẹ́fà sáádámà ni ọ̀wá lè dáńjọ́ kan ìmọ̀ kan lọ́pamọ́ sábẹ́ rẹ̀. ẹnìkan ń ṣiṣẹ́ fún lọ́fíìsì kò parí iṣẹ́ kò sì fẹ́ kọ́ má parí iṣẹ́ rẹ̀ torí kò sí rí iṣẹ́ tá a lò fún búlọ́ọ̀kù ìbẹ́ni tí ń ṣiṣẹ́ ọ̀parí iṣẹ́ ẹ̀gbọ́ kò sí rí iṣẹ́ tá a lò fún ìsúmẹ́ǹtì tá a lò fún búlọ́ọ̀kù yìí ò sí a kàn gbé kalẹ̀ ní. agbáradàgbà kalẹ̀ ní níbo lẹ́nu ọ̀nà àlìjẹ́nà tí wọ́n pè ní ẹ̀ẹ́dẹ̀ ní àlìjẹ́nà kálásẹ̀ yìí sàlìjẹ́nà kan gidi ọgbà ẹ̀ẹ́dẹ̀ ní tó ń ṣe wàhálà torí ẹ̀ kí ẹ̀ ọ́ de ṣe ẹ̀ẹ́dẹ̀ ní wọ́ ojú ọ̀pá tí wọ́n pé tọ́lá ti gbé òsì stadium ó ti tó nínú wọn bá wọ́n tóòrùn bá dé fúnra ẹ ló pọ̀ kó o ṣe dá. ṣé bí wọn náà rí fọ́tò ẹgbẹ́ni nínú bíbélì ilé wo ní mbẹ́mbẹ́ igi ní mbẹ́mbẹ́ ọgbà ni kì í ṣe lé ní ọgbà ẹgbẹ́ni. ó sì sọ ọ́ bí pé àpẹẹrẹ ọ̀múra. bẹ̀rẹ̀ àlìjẹ́nà ó bẹ̀rẹ̀ ilé ọgbà lásán ọ̀dárí ọgbà tọ́ wọ́n gbé búlọ́ọ̀kù ádámọ̀ sẹ́nu ọ̀nà nítorí ìmọ́lẹ̀ ń bẹ nínú létí ìparí iṣẹ́ rẹ̀ tó kù lógójì ọdún ìmọ́lẹ̀ yìí wá ṣiṣẹ́ ogójì ọdún tó kù ní ẹgbẹ̀rún tó gbẹ̀yìn ọ̀parí ẹ̀ ìmọ́lẹ̀ yóò wá jáde ọjọ́ tó fẹ́ jáde ọjọ́ aláàdì lọ parí iṣẹ́ ọjọ́ kí ni ó jáde o ọjọ́ mọ́ndé ọjọ́ ajé ìmọ́lẹ̀ yìí fẹ́ wá jáde síta kókó wọn tiẹ̀ wo ntọ́lọ́hún ń dánwò. sọmọ fún wọn sọ fún mi pé ó ti mú kó lára rẹ̀ ó ti fi ìta ó ti fi ibì kan kàn án dábẹ́ ìmọ́lẹ̀ yìí wá fẹ́ wo kí ni ṣẹlẹ̀ ǹjẹ́ gbogbo tọ́lọ̀ tiẹ̀ lóhùn ṣe látara tí mo ṣe jẹ́ lóòótọ́ ni ọwọ́ afẹ́ rẹ̀ jáde lọ́wọ́ adé ẹnu ọ̀nà ẹ̀jẹ̀ rẹ̀ lọ́ba búlọ́ọ̀kù orojú ń bẹ̀ ọrẹnu ń bẹ̀ orinu ọ̀rata ṣùgbọ́n orí kó létí kò wúlò olójú kò wúlò ọlẹ́nu kò wúlò ọlẹ́sẹ̀ kò wúlò ọlọ́wọ́ kò wúlò lọ́ba padà wọlé pípadà tí wọ́n padà wọlé àṣetá lè bá dé
iná bá lọ ní ọ̀nà ọba. àti torí ọkùnrin yìí ni ọlọ́run fi ní káwọn ọmọ ẹ̀yìn ni ó máa jáde nígbà ìtìlẹ̀ màá mú tí òjò wọn padà wọ́n lọ. báyà ọkùnrin ló fẹ́ fi dípò wa jẹ́ wo gbólé ní bọ́dẹ̀ tọba tọ́ bọ̀ láàrin tọba jì ibi ọtọ ọbọ̀ tó dìbò náà ní dodo rẹ̀. àṣetá lè bá sálọ. sísá lọ tó sálọ ẹni tí ń bá nù lójúmọ́ lọ́padà wọlé wá padà ó débẹ̀ ìrìn ọlọ́run kíní tó gbèsè lọ́nà yìí kí ló ti fẹ́ ṣe ọlọ́ọ̀ni à irinṣẹ́ mẹ́ta náà mo fẹ́ lò lára ẹ̀ méjì péré la rí ni mo dá dúró bẹ̀ àtìrí alif àrídàl òkú méjì mo ríra rẹ̀ mo rí ní tí mo fẹ́ kó ṣe èyí tí ọ̀wà á dá rẹ̀ kó tó lè rí ṣe àìrí láti dá dúró bẹ̀. ìmọ̀lẹ̀ ní kíni ká wá sí ọlọ́run ní kò sí tó ṣe ọ̀bọ̀ sí ni ọ̀bọ̀ sára ẹ̀ ni ìyẹn ló fi jẹ́ pé ìmọ̀lẹ̀ yìí ọwọ́ àgbà orí búlọ́ọ̀kù wọlé ìmọ̀lẹ̀ kan sallallahu alayhi wa sallam ìmọ̀lẹ̀ ànábì ni wọ́n fi ń tànábì láṣáájú sallallahu alayhi wa sallam ìmọ̀ ni wọ́n kọ́kọ́ dá lára ẹ̀ wọ́n ti dá ogun tó kù tí ń ká yìí ìdí tí fi ń já ṣáájú ẹ̀ dánù ìdí tẹ̀gbọ́n yìí fi wá ń jẹ́ olùgbàlà aráyé kò àṣàkà yìí tó ṣe tí fi ń jẹ́ olùgbàlà aráyé kò àṣọ fún mi. ìtàn tànábì ni mo pa fún ọ láti ẹ̀kọ́ sallallahu alayhi wa sallam ìdí tí fi ń já ṣáájú ẹ̀ dá lọ gbọ́ yìí òun ni wọ́n kọ́kọ́ dá òun gan ní sùmẹ́ǹtì tí wọ́n lò fún gbogbo ohun tí wọ́n dá kódà ádámọ̀ bàbá rẹ̀ òun gan ni wọ́n ní ọwọ́ ní orí ẹ̀ òní rúhù ni wọ́n ń tẹ̀lé rúhù yìí lọ́wọ́ ádàrú máa wà fáà náà lọ́wọ́ ádàrú máa wà fáà náà lọ́wọ́ ànábì lọ́lọ́run yọjú ẹ̀ fún péye sí àdúrà ká àmì rọ́ ìtọ́lọ̀ mi yọjú ẹ̀ fún ànábì àwọn kan ń pè yín sani rúhù láàyè àbí rúhù là alẹ́ ẹ̀dá tá a fi rúhù dá tẹ̀gbọ́n báyìí kánábì ọmọ máa wá gbàrà ẹ̀ láàmú lọ́wọ́ ní yẹ́sẹ̀ àdúrà ká àmì rọ́ wọ́n bọ̀ wá bí wọn ànábì pé kí ni yẹrù ó. Ẹ̀sìn wọn bí àṣẹ ìní ọlọ́run ní yẹrù ó. Àṣẹ mi ní yẹrù ó. Wà máa ò tí nù nínú ẹ̀yẹ yẹ̀lá kọ́lélá. Ẹ̀yẹ díẹ̀ níwọ̀n ẹ̀dá ni wọ́n ti fi mọ̀ nípa rúhù mọ̀. Ìṣe gbogbo nìyẹn. Rúhù yìí wá bọ́ sórí búlọ́ọ̀kù ọ̀tà tapò sójú ẹ̀ ojú tí mo sọ fún yẹn pé ó ní kò wúlò ojú wò sí ìgbà tó jú sí kọ́là mélòó la bá lójú àkọ́kọ́ dúdú èkejì dọ́láyà ọlọ́ni wọlé èdè ìzá sàjà. إذا سجى والنهار إذا تجلى ọlọ́run ní kò ṣe tó jẹ́ fi dúdú sójú ádámà mò ń júwe fún ádámà pé kò tó dé ayé dúdú ẹnìkan ọmọ bíi òun wà wọ́n sì gbé ṣùgbọ́n ọmọ bíi wọ́n wà àmọ́ kíkálùkù tó mọ bíi òun wà kan tó mẹni ọjà wọ́n wà ẹni tí mo ṣe tí wọn náà fi wà ọ́ padà dáyé wọn nàárì ìsátàjàlá nàárì ìsátàjàlá òun ni ọjọ́ kejìlá tí jẹ́ ogúnjọ́ oṣù August ní 5,770 years tí sálọ tí mọ́lẹ̀ kan tó náà kó padà dé sáyé tí wọ́n ń pè ní Muhammad. sallallahu alayhi wa sallam. nàárì ìsátàjàlá.
tẹ́jẹ̀dá. Sọ̀rọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ tó bá fi ọ́ pé kí ni dúdú ojú Ádámọ̀ pé mi Ọlọ́run. Tọ́ba ní kí ni funfun bẹ̀ pé Muhammad. Sallallahu alaihi wa sallam. Ẹni bá wá rí fún wọn bá lẹ́bí sọ̀tà ọ̀yà lọ́wọ́ ọ̀dà dúdú kó èkú funfun bẹ̀. Ọlọ́run ní mo múra pẹ̀lú ìgbà tí ò sí kíní kan. Ìmọ̀lẹ̀ wo ni ẹjọ́ bátìrì bàbá ń gíga dàrú ní lọ́wọ́. Àdìbàdì wọn wọ́n sẹ́ra ẹ bá wọ́n léje. Wọ́n tàwọn sọ́ọ̀bì sẹ́rì alìmọ̀. Ọlọ́run ní àlẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀pẹ̀ fọ́tọ́ náà yìí. Ọlọ́run ní gbogbo oníbẹ̀ ti pọ̀ kí àtàwọn tí ti lọ àtàwọn tí èdè ọjọ́ kan náà fọdá ogun. Látara àmọ́lẹ̀ kan wọn náà. Mo wá oyin sí òkè tó táǹpẹ̀ nínú fúnmáànà. Òkè wo ní jẹ́nu mọ́nà? Òkè náà ni wọ́n ń pè ní jẹ́lẹ̀ jalaluhu. Àwọn ṣe kó òkúta ni òkúta kọ́ lára Ọlọ́run ló wà. Jẹ́lẹ̀ jalaluhu òkè tí jẹ́nu mọ́nà náà lọ lára Ọlọ́run ló wà. Wọ́n fi máa kí Ọlọ́run ní jẹ́lẹ̀ wà dá. Nígbà ni mo kọ́ ọmọ yín sí, mo wá kọ́ yín bẹ̀. Nígbà mo kọ́ yín bẹ̀, mo wá mú gbogbo ẹ̀yin tó kù. Ìmọ́lẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣe dáyé ẹ̀jẹ̀ ń dùn díẹ̀. Ìmọ́lẹ̀ ẹ̀yọ̀ kan tọ́lọ̀ mú jáde lára rẹ̀ ni mo fẹ́ kẹ́ máa bá wò ó. Ìmọ́lẹ̀ kan ṣe tọ́lọ̀ mú jáde lára rẹ̀ mélòó nù. Ìmọ́lẹ̀ yìí ti lọ́rùn títí ayọ̀ yìí lára rẹ̀. Aṣèkéde. Ayọ̀ ilé yẹn lára rẹ̀. Àdúró tí ó lẹ́yìn ẹ̀. Nígbà tó pẹ́ àtúnkà méjèèjì àsọdọ̀ ọkọ̀ padà àtúnlọ sí kíni àtúnkè sí báàrò làhàmà nígbà tó pẹ́ yá àtúnmọ̀ jáde ọkọ̀ sámà wò sàlàsàlà ẹ̀sìmẹ́ta àtúnṣọ́ di mẹ́ta ó tún lẹ́gbẹ̀rún ọdún àtúnpàápọ̀ lẹ́yọ̀ kan àtúnlọ sí báàrò làhàmà àtúnyọ̀ jáde àtúnkàn pín àpẹ̀sí mẹ́ta. Mo rí pé gbogbo yóò ní lè rówó yìí ẹ sì fẹ́ ráǹfààní ọ̀rọ̀ tí ò sọ. Àbí ẹ̀jẹ̀ kúkú ṣe báyìí kó lè rọrùn wá bá mi kó yìí lẹ́yìn. Mọ̀ndó àdúgbò kan ni nínú Kaduna ẹ̀yin ará àbúrò ẹ̀kún mi lẹ́yìn ẹ̀nìkan. Ẹ̀yìn ẹ̀nìkan. Sọ́kò tí wàá rí nù. Àná kò wọ́n mọ̀. Ẹnì kan tẹ́ ẹ̀ fún mi ní Bùrùdà. Ìlẹ̀lẹ̀bí náà mọ̀ ní. Ojúṣàwọ̀ èèyàn. Ọ̀ àtúwọ́n ní fídíò. Sọ́lá ha. Ẹ ti rí. Àná kò wọ́n mọ̀. Àkọ́kọ́ ntọ́kọ́kọ́ yọ nìyí lára rẹ̀. Aya ara kàkúrì kan tẹ̀lé. Látara èyí láti yọ yìí. Ó di mélòó? Ó di méjì. Ara àkáwọ́ kan tẹ̀lé. Látara èyí láti yọ yìí ẹ̀dọ́ bẹ́ẹ̀. Ara mọ̀ndó kan tẹ̀lé. Ta. Látara èyí láti yọ yìí kò ní mẹ́rin. Ẹnìkan sí láti káwọ́. Kò ní mẹ́rin. Ẹ̀fọ́mẹlẹ́nìkan sí láti kàkúrẹ́.
هو إلى مغفرة ẹ̀sùn sẹ́yìn díẹ̀ ẹ̀sùn sẹ́yìn ẹ̀fọ́ lera yín léjì kàkẹ́ fàlàwà sílẹ̀ fúnra yín ṣé síwájú díẹ̀ á ti dàrọ́ ẹ̀káwọ̀ yín tẹ̀lé ẹni wọ́n kọ́kọ́ yọ lára ọlọ́run nù tẹ́lẹ̀ ní ni mo fi fẹ́ fèèyàn dùwẹ̀. تلك الأمثال ǹjẹ́bọ́ látara ẹ̀ ni wọ́n ti yọ yìí látara yìí 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 ni wọ́n ti yọ yìí mélòó ni mẹ́fà ẹni ọyọ wọn ni ọwọ́ afẹ́ ṣèdánwò fún wọn ọfẹ kẹ wo bẹ dáadáa o. àwọn sáré kùránì òye tó ń wíwí kú ìpẹ́ nìkan ò lè rọ́lọ́wọ́. ọ̀nà tí wọ́n gbà á ní ọmọ bá wọn. bí ọba yí ọgbẹ́nu rẹ lọ́wọ́ ńgbà tó kẹ́kọ̀ọ́ ẹ̀. ẹni ọyọ wọn ló dúró yìí. mo ń ṣe wọn àti ilé wọn òpin ìrànlọ́ wọn. àtẹlẹkàlà àmọ̀sán náà àpèjúwe ṣáàtìwárá yìí. ẹni tó ṣe àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí wá fẹ́ bí wọ́n lọ́rọ̀ lẹ́sùn rábì kọ̀ kọ́ọ̀lù balẹ̀. ọlọ́run bí wọ́n pè ń jẹ́ mi kọ́ lọ bá yín kí lè wí. kọ́ọ̀lù balẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ ni jàmá ẹni tó béèrè ọ̀rọ̀ ló dúró níwájú àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí ní bí ẹgbẹ́kùn ẹ̀yin náà bá mi fi làákà yìí gbé ta ní ọ̀rọ̀ lọ́wọ́ dáadáa ní wọn. ẹni tó wà wájú wọ́n ọ̀rọ̀ lọ́wọ́ dáadáa. bẹ́ẹ̀ni ó fi hàn pé àwọn yòókù gbóhùn ni wọn ọ̀rẹ́ ni ó pè wọ́n. àmọ́ wọ́n jọ ọjà òfin bẹ́ẹ̀ ni. àmẹ́ni yìí fèsì ẹni tó béèrè ọ̀rọ̀ àyà tí wọ́n tún ìtukùtù jẹ́ wá tó fún Al-Qur'ani ní láti ìrìkùhù ẹnìkan ẹyọ ẹnìkan. láti ìrìkùhù là àbùsọ́. mo fi ẹni yìí sípò mi mo fẹ́ tara ìdúró ọ̀rọ̀. Qur'ani ní àbùsọ́rù ení èjì ẹ̀ta ẹ̀rin àrún àbùsọ́rù. níjọ́ ọlọ́run bí wọ́n lọ́rọ̀ láàtò dìríkù ojú tí wọ́n yìí ò lè rí tọ́lọ́. ẹ̀dùn àmọ́fà wúwà ọ̀kan ṣoṣo tó wájú ọlọ́run yóò dìríkù lẹ́ àbùsá. bọ́lọ́run ti rí tóun rí òun ní ọ̀wọ́ á ṣàlàyé fáwọn yìí. kí ni ìjọ ó ṣàlàyé bímọ tí tòun lè la àríyá yìí. ó ní ni mo fi tì wọ́n ọlọ́run olúwo ọlọ́run kí ló ṣe tó fi lè tì wọ́n mọ́lé bolo ti mú wọn wá ọlọ́run ní ìfọ́dà sí kàmíǹkà lẹ́yìnkà lára rẹ ni wọ́n ti wá nígbà tí wọ́n wá tara mi wọ́n ṣe wá lè lọ tì wọ́n mọ́lé fún mi ní kọ́kọ́rọ́ ọlọ́run wá fún ní kọ́kọ́rọ́ lọ́ba lọ bí ọlọ́run tì wọ́n mọ́ fáátì hùlẹ̀ náà òòlù níta ọlọ́run. ولا غيبي عنده لدى محمد صلى الله عليه وسلم لغيبي kọ́kọ́rọ́ tá a fi sí àwọn tá a ti mọ́lé ń jọ́ kínní àwọn tá a kó pamọ́ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́. láyé alákùnrin ẹnìkan ò lè mọ bí a ti wọ́n mọ́ ẹnìkan ò sì lè mọ bí kọ́kọ́rọ́ wà ìlàhùwà. àfọwọ́n náà. وما تسقط من ورقة إلا يعلمها الورقة الثلاثة لفاته حياكم الله شيخ مصطفى بكري حياكم الله تعرفوني قري ثلاثة لفاته àrọmọdé mo ń ṣe Ọlọ́run àmọ́ wọ́n ti yẹ òun nípò tí màkàmátìlá àyàrò ni wọ́n kọ
ọwọ́ àrífẹ́ ẹni tí ìmọ̀lẹ̀ sàlátì làfáàtì ó lè gbọ́dọ̀ ẹ̀ tí ó sì lè pín kárí ayé òun ni kótóbò lè máa tètè omi tí wọ́n ń pè ní ahamada ibùdó muhammadu salimu àtìjáni. yóò bá yálà yá àfọ àtúnyẹ sàlátì làfáàtì ìlú àlùkò. ṣé torí ipò gba sàtífíkẹ́tì lórí bẹ̀rẹ̀ láàfà. ó lélẹ̀ mọ́ kéde. sàtífíkẹ́tì ọdún mélòó. ó lélẹ̀. ṣé làwọn ṣẹ́yìdù amúra ńlọ. apari sànàwí àti dáadé àti sànàwí ẹyọ mẹ́ta péré sí márùn ló fi nù màkàmọ. nù màkàmọ mẹ́ta sí mbẹ. màkàmọ àkọ́kọ́ gan tọwọ́ rẹ̀ tẹ̀. báàbù kọkànlá ni wọ́n dé ni ló fi parí kéwù. òtún yé àwọn kò tiẹ̀ yé bí òye kọ̀kẹ́ ni wọ́n. àádọ́ta màkàmọ̀ ó ké mọ́kànlá mbẹ̀ ó sì kú màkàmọ̀ méjì ńlẹ̀ màkàmọ̀ tó àríyìn nìkan ló ké ní pèrè ẹ̀ láàfáà kò ké màkàmọ̀ tó àmàsáni kò ké màkàmọ̀ tó àdàbíyà kò ké àtiwákù sàhábì kò ké àtiwákù sàhábì. òkè tí làtọ̀ ń pè ní kẹrẹ́ mi kò rí. ààrẹ méjìdínlọ́gbọ̀n ní bọ́wọ́ ti lè wo nílàáká ètò ọdún kan ló èké. Òní ò sí sàláàtì láti inú Al-Qur'ani. Ọlọ́run jọjọ́ wọn rí ọmọ wa ń jọ mi láìpẹ́ yìí náà. Ó jẹ ọmọ bí ó wà. Tí wọ́n kì í fún ọ nínú Al-Qur'ani tí ó pè pérépéré. Alábòde fáátìrì máa hùwù níkà. Olóṣèlú kò ló yí gbogbo wa. Tá a fi dèrò ẹni tí ń bẹ. Ọwọ́ ayẹ ká dúpẹ́ fún àbí ọ̀dẹ́. Ọpẹ́ wo la wá ní tá a da oúnjẹ wo la ní tá a sè fún. Sallallahu alaihi wa sallam. Àti kájọ sallallahu alaihi wa sallam. Iná ẹni tí ó ti dá ní wá lọ́dà. Nígbà tẹ́yìn ìjọ ànábì ò ní pẹ́ láyé mọ́. Màá ní ẹ máa ṣàṣàlátù tẹ́rí. Bàbá jẹ́ pẹ́ pẹ́ láyé ni pé nígbà tẹ́ gbé lọ yóò pè. Àmọ́ ń gbẹ̀ ní pẹ́ mọ́ ẹ kúkú gbé ní sísẹ̀ kan bára wájú. Ẹ ṣe ní sísẹ̀ kan bára wájú. Ẹ pé Allahumma Allahumma salli salli ọlọ́run Ànábì ló dínú tó fún wa pé àkíní sàlátà tọ́lọ́run wí ẹ̀dú ẹni Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah. Ẹni ó mọ̀ ní látọ̀ wá. Níjọ́ tá a dámọ̀ ń bọ̀ wáyé. Ìwé ìsọnù lọ́lọ́run fún òfin oníwèé mọ̀nà. Níjọ́ Ádámọ̀ ń bọ̀ wáyé. Ẹ̀rọ ọlọ́run òfin oníwèé tí ì padà wálé. Ọlọ́run ṣe kí ni? Ọ̀pá Ádámọ̀ níwèé tí ì padà wálé. Níjọ́ tí ó kọ́ Ádámọ̀ rẹ̀ ní sáyé. Nígbà ó fún onífísà tẹ́ntẹ́wé ni pé ibi tí ó jẹ̀mí àǹbáàlù fún níbàálí àdùnkù. Ádámọ̀ má dàbí ẹrù rẹ̀ lẹ̀. Bọ́n bá ń lọ gbogbo nǹkan rẹ̀ ni ó kó lọ. Ibi ọba wá bára rẹ̀ tí ọba ti dún àwọn ẹbẹ̀rẹ̀ ọ̀tá ìwà. Àwọn sábà ń bá Fúlàní ìṣọ̀mọ̀ ẹ̀yà. Kí tàkà kókò sí tó dòwò Fúlàní wọ̀. Kí òun kó pẹ̀lú ara rẹ̀ Haúsá. A ní kéèkó yìí. Ẹ̀kọ́ bẹ̀rẹ̀ bá ń sa kí òṣùmọ̀ fọ́nà ti dá wa. Ilé iṣẹ́ tí ó dáwọ̀ èyí ṣe ní iṣẹ́ ilé wọn. Ẹni káwúsá bá bá pe Yorùbá ní bèrè bá ń sákọ́ yọ ayà yìí kú wọ́n là kádì kàrámù náà bà ní àádámà ó fi bá máa tiwa hàn wá kábà kàrámà. Bọ́lá ni òní tó wọ náà. Allahu Akbar. Nígbà náà. Ní òní tó jọmọ náà. لا فرق بين العجم والهرم إلا بتقوى الله. إن أكرمكم عند الله أتقاكم. أفا أن يلا نقل أن يتي الله نتعلم مؤمنين. سو سلام عنو تاني. وأنا نتعلم أبو يتبون Ọlọ́run lójú mọ́ tọ́lọ́ fi jáde lọ́gbẹ́ ọmọ bára kí. Jọba
bí Yorùbá bá tálíkà ìkúté ṣọ́ọ̀ṣì lọ àkíní ọjà ń bẹ èkúté tó sọ tó torí ibùdó wọn bẹ kíní ọjà ìrùlé ọjà àwọn àbọ̀ ọlọ́wọ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni nígbà tí mílì rẹ̀ kíní wà á jẹ tí Yorùbá bá tálíkà ṣùgbọ́n ẹ̀ lọ tọ́ba kan tọmọ rẹ̀ òfin ní rí ṣe ó kàn lè gbà pọ̀ ó lè fi ọ́ dákú. tọmọ rẹ̀ ọ̀jẹ̀ láàárọ̀ kò ní jẹun. ó lè má lágbára àti ẹran lé ẹ̀kọ́ àwọn kò ní bí mi ọ̀pá yóò sì kọ́ lẹ́kọ̀ọ́ tá a fi bá gbàlagbà yìí. tọ́wọ́ jẹ́ pé ká máa tó bí wọ́n ti tó wá láti ilẹ̀ ìran kan ọ̀lẹ́kọ̀ọ́ lé lọ́dọ̀ ọlọ́run tó yọ. bẹ́ẹ̀ bá sì ní òdìbẹ̀ ẹlọ́gbẹ́ pílà tó ń pè ní kárí lè ha alábà wa káwọn ẹni ó nípìnlẹ̀ nú àwọn àtẹ̀yìn ẹrù pa sọ pìlẹ̀ nínú. a sọ pìlẹ̀ nú tàbá ní àdáhàlẹ̀ ká tó sà egbòogi ni wá ẹ̀ka agilẹ̀ yìí. bẹ́ẹ̀ bóyìnbó ò ti nípìnlẹ̀ lẹ́yìn náà ní irú gbogbo tó pé sọ́dọ̀ Lárúbáwá ló pé sọ́dọ̀ Yorùbáwá. Lárúbáwá ní orúkọ fẹ́yàn kan Yorùbá ní. Lárúbáwá lórúkọ fábùrò Yorùbá ní. Lárúbáwá lórúkọ fẹ́ni wọ́n jọ jẹ́gbẹ́ Yorùbá ní. Lárúbáwá lórúkọ fẹ́ni tó jù lọ díẹ̀ Yorùbá ní. kò sí ìrọ̀ tó tó ní mọ́. bí gàmbàrí ọba pé ọba wọn kẹ́sẹ́rì kí ni ó wù. àbáwọ̀ ló ti ní. bí bàbá kan bá ṣe lọ́dọ́ bá bá pẹ̀ tẹ̀ kẹ́ríkẹ́ ní òun ìwọ́n là ń bá wí. bàbá bá gbọ́ tí wọ́n bá wí lu àwọn káwọn òní pọ̀ ya àwọn ilé wọn lọ́bi ìyá náà lápẹ́lẹ́ tẹ́lẹ̀ kò sì pẹ́ nìkan lé. sẹ́yìn bá sọ àpẹẹrẹ àwọn òbí nínú ẹ̀ẹ́jì àlọ́dọ̀ ọlọ́run. ẹjọ́ kò mọ ìyànà rẹ̀. má lọ bẹ̀ wọ́n máa ń bí tí ń rọ́jú náà. mo ní kọ́tà nínú bí tí ń lọ. àfẹ́ Al-Qur'ani yẹ wà dùn yín lọ. àwọn mẹ́fà ọlọ́run fi má Al-Qur'ani wá. àwọn mélòó. àwọn mẹ́fà ẹ̀fún mi ló gbóyàn. Èdè ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà tẹ́tìrì. ẹ̀tìrì mẹ́fà ẹnu mẹ́fà tọ́lá òfin Al-Qur'ani kalẹ̀ rẹ̀ èyí ti rí tí orí bẹ́ẹ̀ níjọ́ tí Ọlọ́run kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Al-Qur'ani lọ́dọ̀ ààrẹ tí ò tí ì fún yàn ẹnu kan ṣo ló fi sọ̀rọ̀ báwo ló ṣe wí o ó ní Innani ana Allah. èmi lọ́lọ́ ẹnu kan ṣo ló fi sọ̀rọ̀ ńgbà yẹn. ẹ̀sùn lé ní nígbà tí ó fẹ́ nu ànábì bọ̀rọ̀ ó ní ìnáka ìní làálá olùkí ní azim. Ìnáka làálá olùkí ní azim. ṣé ìfọ̀rọ̀ ẹ ti kú ntọ́jú ọ̀rọ̀ yìí sọ́ọ́ di sẹ́nu mi. nígbà tí ó fẹ́ nu ẹnìkan tí ò sí ń bí tí ò sí lẹ́ni ẹjọ́ kọjú dára wa ń fẹ́ fẹ́nu ẹ̀ bọ̀rọ̀. olúwa làṣẹ àrùsọ́lá àrùsọ́lá الذي أرسل رسوله بالهدى ودين الحق. ẹni tí ò sí ń bínú tó fẹ́ fẹ́nu ẹ̀ bọ̀rọ̀ sallallahu alaihi wasallam. ó di mélòó. ó di mẹ́ta. ó ní ilahukum لا إله إلا هو
الرحمن الرحيم إلهكم وبعين إله واحد وبين كي قول بيننا لا إله إلا الله هذا نملو أدناني هذا نملي نعم أو أفهم صدقه وإن كانوا قل وإليه ترجعون كل ما تفتو يوم فلا أو أفهم وأتوا بسر أنينا نار ما قدرنا وكل الزين أعطيناه àwọn aláṣọ fúdà yìí àwọn àwọn mélòó lọ́wọ́ fi láwọ̀ ọlọ́ ọlọ́run ọ̀pá yí eyín ẹgbẹ́ lọ́ọ̀dọ̀ àwọn tó yé kán láàyè yìí ẹyẹ máa fòkó lùrò ọlọ́run tèmi àtiwọ́ mọ̀ pé kò pé méjì tó wá ní iná náà nù wà ọlọ́run àwọn mélòó lọ́wọ́ ó sì lọ́ọ̀dọ̀ àwọn tó yé pé kí lọ́kà fún rẹ̀ tí wọ́n ìdàgbà. Jẹ́ fún ọláǹfààní kékeré mẹ́rin kí n tó kọjá. Ọlọ́run ló lálẹ́ fún ọ̀hán. Àwọn mẹ́ta kan bẹ tí mo mọ̀ tí wọ́n ò júra wọn lọ. Ẹ gbọ́ dẹ̀. Wọ́n ò júra wọn lọ lọ́dọ̀ tèmi. Wọ́n lè júra wọn lọ lọ́dọ̀ tí o. Kálẹ̀ ni àkọ́kọ́. Ẹni àkọ́kọ́ náà lọ. أنا كجيل القرآن الله أكبر أنا كتاب الرسول صلى الله عليه وسلم جيت مفيد وجورا ولا ندى ولا مبقى الله ولا بتدم ندى بوالي ṣùgbọ́n ẹ̀yin àfa àṣọ pé Kùránì kàlámù ẹ̀lọ́rọ̀ náà lànà Kùránì ṣé lóòótọ́ ni ẹ̀dáwọ̀ ṣé lóòótọ́ ni ṣé ń gbà ọ́ dáyé lọ́rọ̀ kọ́bà àti sọ̀rọ̀ ni àbí ń jẹ́ tí ń jọ́ lọ́run ní ti ń sọ̀rọ̀ ọ̀tọ́ wájú pé jẹ́ tí ń jẹ́ lọ́run ní ti ń sọ̀rọ̀ jẹ́ tí ń jẹ́ lọ́run lànà Kùránì sílẹ̀. ó ní Muhammadu Rasulullahi ṣé Muhammadu tó pèsè Rasulu rẹ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ lọ gbà á wá láti ibì kan tó wá rẹ̀ ń ṣẹ́ ni àbúrò jáde lára ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo mọ̀ pé wọn ìran àwọn ọ̀lẹ̀ ń gbà kan òun náà fẹ́ pa lóhùn fún àtùkọ́ kò fẹ́ kó yé wọn ní wọ̀ ṣáfù yìí wọ́n bá lè lè. wàlá wá sí ẹ̀yìn. ó ti yẹ báyìí. ànàkúrò wà. nítorí bẹ́ẹ̀. ajáwé náà ajẹ́ hali akarami da wata lindisa sine hara ajáwé mi ajẹ́ ham dani da rukuwa sini du ahali ahamudu alihamudu. ní wàhálà táwọn àgbàlagbà ṣe kọ́ tó rí kéwù sí. bọ́ọ̀ bá gba gbogbo sàtífíkẹ́ẹ̀tì ayé òtó wọ̀. ààrà fún báwọn ni wọ́n fẹ́ pè wò dààmú tí wọ́n rí. wọ́n á gbọ́ kálí wọn lọ́wọ́ wá sọ̀rọ̀ ẹ̀dá bá àfàtì àhán àfàtì àkẹsọ̀rọ̀ yìí àdùmọ̀hún. èyí tí ń ta kí wọ́n tó ní ké hù ó ṣe jù bẹ́ẹ̀ lọ́wọ́ àgbàlagbà. tọ́ alifu yẹn dáwọ́rẹ̀ tó wà lórí alifu àti lam ká lè gbọ́ pé wúyé ni dáwọ́rẹ̀ tí wọ́n gbé sórí ẹ̀ ó sọ alifu àti lam pọ̀ ní mímu ni nǹkan ádámà wí ni pé Muhammadu lọ́lá mo mọ̀ pé Muhammadu ẹni bá rí sọ́tẹ̀lẹ̀ yọ̀ nǹkan ádámà wí ni. Oye báyìí, Ádámà wá dẹni ó dìde. Alifu bẹ̀rẹ̀ Ádámà ní Allahu. Dáàlì tí ń bẹ láàrin Alifu yẹn, òun ni díìnì. Míìmù tó parí ẹ̀ tí wọ́n fi ń pe bàbá èmi àti tiẹ̀ ládámà, òun ni Muhammad. Ìtọ́lá ń fẹ́ sọ fún wa ní pé èmi la dá mi. Mo dá yín nítorí ẹ̀sìn.
ẹni tí ó wà á kọ ibẹ̀ ti sí lọ́wọ́ ní Muhammad sallallahu alayhi wa sallam. àlékún ní tọ́lọ́ dáàbì ara rẹ̀ ní díìnù mímu tọ́gbẹ̀yìn lòjíṣẹ́ tí ọkọ̀ yín lẹ́sìn. sallallahu alayhi wa ló fi sallam. jẹ́ pé ọlọ́run òfin wà ní kùránì kò fún ádámà ní kùránì kò fún ṣíṣù ní kùránì kò fún dáúdà kò fún sùlẹ́mánà gbogbo ànábì ọlọ́run ọdún àti méjìlá kò fún ọlọ́run kùránì Muhammad tọ́gbà pé lóyè náà lọ́padà fún. sallallahu alayhi wa sallam. abẹ́rẹ́ ọlọ́run jẹ́ mùsùlùmí díẹ̀ ẹni oye náà ló kó tí wọ́n jọ pilẹ̀ nǹkan yìí náà lọ́padà gbélé lọ́wọ́. ẹni wọ́n jọ pilẹ̀ rẹ̀ náà ló gbé fún padà. ó ní Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ẹ wà lẹ́yìn Jésù tẹ́ ẹ bá fẹ́ Ọlọ́run ń sìn ẹ lọ tó ṣọ́ọ̀ṣì kọjú ẹ kọjú ẹ̀ sí dábàsì ẹ máa ṣàlùwàlá ẹ máa kí òun fi wọn mọ́sálásí o ẹni kí rẹ́fẹ́ẹ̀lì lọ kọ́ bí wọ́n kí kírun fún yàn wọ́n fẹ́ bẹ́ẹ̀ kí n ba lọ ilé ẹ̀dá pa lọ ilé ẹ̀dá parí ẹ̀ sí o. àyà ń tẹ bá rí bíbélì mi ìtọ́jà tàbí ìtẹ́gbé lọ́wọ́ torí oríṣi bíbélì mẹ́sàn-án wà mí. bọ́lá mi wá wà lọ́dọ̀ tiẹ̀ yàtọ̀ fún èyí olùṣọ́ àgùntàn gbé. omi ò máa ń tẹ̀sí olùṣọ́ àgùntàn wò pé ọmọdé jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá máa ti jẹ́ olùṣọ́ àgùntàn ẹ lọ sí Jerusalem pé kí olùṣọ́ àgùntàn èèyàn ní ṣùgbọ́n tó ń pè lólùṣọ́ àgùntàn bí Fúlàní ti rí nílẹ̀ tọ́rí ní gbogbo ayé bẹ́ẹ̀ ni ọmọ Ísírẹ́lì rí àgùntàn ni wọ́n sìn àtẹwúrẹ́ wọ́n wàá bẹ nìkan tí wọ́n máa bá wọn ṣọ́ òun ló ń pè lólùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ ìyá ṣe wáá lólùṣọ́ àgùntàn lórí èèyàn kò yé mi. sẹ́yìn yẹn ti dà àgùntàn nu kílẹ̀kẹ́ ni wàá lólùṣọ́ àgùntàn àṣìlọ́pàá lọ́wọ́ ẹ̀ èmi tí àmì bí bàtọ̀ ló kọ́ làgùntàn. Ìjọba fi di ọlójú tí òdi oronú. Mo fẹ́ kà á kó lójú ẹ̀. Bàbá rò fún báyà ẹ̀sìn ìsìlámù wá èèyàn fúnra ni a ti pín. A ti pín àwa àyàn mọ́. Ṣùgbọ́n tó ń wá pariwo eléyìí ni fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Wọ́n sì bi ara wọn léèrè pé kí lọ̀gá nínú òfin wọn ní ìfẹ́. Kí ló bí òfin lẹ́wọ̀ ẹ̀wà wọn ní ìfẹ́ làkójá òfin ìfẹ́ ní ijọ́ náà. Ọjọ́ wọnú ṣọ́ọ̀ṣì yìí gan ká yẹbẹ̀ wo ṣẹ́fẹ̀ wà. Ìfẹ́ wà ní wọ́n kọ̀wé láti ṣọ́ọ̀ṣì sí iléeṣẹ́ ìjọba pé wọ́n á dá lágbájá dúró. Àbí ẹni wọ́n fún ní kúrẹ́rì ọmọ ìjọ ẹni wọ́n fún ní kúrẹ́rì ọmọ ìjọ. Túbà orí káṣíkì ń fẹ́ túnṣe lọ́wọ́. Ṣẹ́fẹ̀ tí wọ́n ní á lò ní. Ẹ̀sìn Ìsìláàmù ní dínì ní màábátì. Òun lẹ̀sìn ìfẹ́. Ọ̀nà wo nígbà jẹ́sìn ìfẹ́? Ọlọ́wọ́ ní nítorí pé òun lòún gbówó kalẹ̀ fọ́ mọ́sálásí kí tálíkà wá wọ mọ́sálásí kó lè jáde. Nítorí pé kò dáwó ń bẹ̀. Ṣé bẹ́ẹ̀ yọ̀bá fún ṣọ́ọ̀ṣì tó wo yọ̀bá pé lákàtúntì sẹ́ gbé sí? Kí ni yóò dàbí lébi? Ṣé fẹ́lẹ́ lò? Ṣé fẹ́lẹ́? Òkú sọ wá di tẹ̀lé ẹ̀. Kò ṣe di tẹ̀lé ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ń péjọ. Àwọn tó gbèrò wá fún yín ló dorí ẹ̀ kodò. Torí kò yí àwọn náà. Bàbá yìí rétí máa ń fíìsì pẹ̀lú CMS ló ṣe fi pọ̀. Bàbá jẹ́ kó yé yìí àbí Jésù mélòó ni Jésù mélòó ni ń bẹ nígbà fún mi. Ẹ̀rọ yìí kọ́ ti kọjá ọ̀rọ̀ yìí. Ṣé Jésù ti Násárẹ́tì kan náà ni? Ọmọ tí mi rí bí. Ó bí àbòṣe ti bẹ̀rẹ̀. Baptist kò ní wọ ṣọ́ọ̀ṣì sẹ́mẹ̀sì lọ́sẹ̀sì. Ṣọ́ọ̀ṣì sẹ́mẹ̀sì nílẹ̀gbẹ̀ẹ́ ilé rẹ̀ ó sì pé ó tó jí àsìkò tó sì ń kọjá lọ.
yóò dé káwó tó burú torí bẹ́ẹ̀ ti dọ̀wọ́ wà ṣé kọ̀ọ̀rọ̀ wà àdé ọlọ́run tó débẹ̀ kọ̀sọ́nà ń bí ó yé mi báyìí tẹ́ ẹ fún ọlọ́run sì pọ̀ ṣùgbọ́n àwọn tó darí yín torí àtìrí yín owó gbà lọ́wọ́ yín ni wọ́n darí yín sí ju náà ẹwọ inú ìgbà mo dójú lálẹ́ yìí tí n bá fẹ́ kọ́lé lára yín wọ́n kọ́lé tàbí àwọn àwọn gbé mi lé làbẹ́lẹ́ owó tí kálukú yín ṣe pèlè tẹ kó fún mi tí mo wá kó lọ yín àbí ṣé gbogbo yín láì fi dùn gbogbo lẹ gbogbo yín kọ́ ẹlòmíì ó fi tìjú fi tiẹ̀ ẹlẹ́gbọ́n ọba ní pẹ́ni tó dúró lẹ́gbẹ̀ẹ́ òun fi lẹ̀ kò sì sí mi lọ́wọ́ ẹ̀ mọ́ tàbí kó tó ń gbèsè lọ ló gbèsè ọ̀rẹ́ mi mo bá dọ̀la kaba ṣiṣẹ́ wọn. kò sí ìmọ̀ bí ọkọ̀ kí bí wọ́n kàn ń lọ́la mọ́tò tí ń torí ẹ̀ yáwó kalẹ̀ bóyá yóò ṣiṣẹ́ lọ́la àwọn ẹgbẹ̀rún kọ̀ mọ́. torí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ìwé ti jẹ́ àrínà tí n bá sọ fún yín kójú mẹ́rin ní fi rí nàìjẹ́ kò ní jẹ́ lójú. Anakunlọ ojú mẹ́rin. Ìtajà. Méjì lẹ rí. Ojú mi àkọ́kọ́ ti mọ̀ ẹ́ Kùránì. Ojú mi kejì ni mọ̀ Bíbélì. Ojú mi ẹlẹ́ẹ̀kẹta ni pé mo mọ ìtàn odù Fádébí tí wọ́n ti ń tì í bọ̀. Ẹni ọkọ̀kọ̀ jẹ́ Ifá, ẹni ọkọ̀kọ̀ jẹ́ Fáláyé. Láti tó lè là. Ifá ṣe kan Jésù mọ̀mọ́, bó ṣe kan Muhammad mọ̀mọ́ àríwá sẹ́lẹ̀. Anakunlọ bó ṣe kan Jésù Mọ̀mọ́ bó ṣe kan mọ̀mọ́ àwọn méjèèjì. bẹ́ẹ̀. Èyí tó dìjà lẹ̀ láàrin Muhammad àti Ifá. Ẹ farabalẹ̀ gbọ́rọ̀. Torí tí wọ́n ń pè ní odù àáyà ni. Ṣàtúwọ́ àáyà apá ni ìmọ̀ ìjìnlẹ̀ ní fọ́. Ìtẹ́nikẹ́ni lè kọ́ ni. Ẹbọ nìkan ni kèfè ní ìdí ẹ̀. Kò sí di odù bákan ti béèrè nǹkan kan lọ́wọ́ ẹnìkan. Ọgbọ́n olè ni wọ́n bá débi pé àrùbọ̀ ọgbọ́n olè sẹ̀tíyù tí wọ́n lòun gan làkọ́kọ́ fa ọ̀rẹ́ lòun àtọ́jú. Ohun tó díjà àwọn ọlẹ́lù fúnfú ìjọ ànábì jáde Mọ́kà tọ́lá ní ọ́sá síbi kòtò ń òun wá tinú ìgbẹ́bọ̀ wá pàdé ẹ̀ wá ní ọ̀pọ̀ ó sì ráwọ̀ kékeré tí wọ́n ń lé ibò sojú ẹ̀ làmẹ́bí fi kó síbi àti Abubakar ọ̀jọ́ ẹnu kó ṣòfò fún ànábì bí ó ti bẹ̀tà ìsìlámù kò sí nǹkan tó fi ṣe ra wọn. Ṣé ìwọ gan sì lè gbà kéèyàn lọ sọ̀rọ̀ rẹ fọlọ́pàá kí wọ́n fi rí ọmú kan wá kó tọ̀hún lọ rẹ̀ òjò òsùn rẹ̀. Àfà ó béèrè ọ̀rọ̀ kan ní káwọ́ lọ́rẹ́ ní fèsì ẹjẹ́ ń kó hàn níbi kí n fèsì. Àlàó tó bó ti ń ṣe mí ló ń ṣe ọ́. Ó di fáfá nìyẹn ọmọ ayé Abdullahi. Ó di fáfá yẹn náà ayé Abdullahi. Ayé Abdullahi tó fẹ́ kó rere ṣèráwọ̀ ọmọ tí wọ́n ní tó bá fẹ́ bímọ. Wọ́n gbà fẹ́lẹ̀ kan ṣoṣo tá a fẹ́ fi rúbọ fún Olúwa tó mú àyìnlá lọ fún Abdullahi tó ti báyìí. Ìgbà táyìn náà fi ní toyún ọjọ́ tí ó bímọ odù fẹ́ gbà pé àyìnlá bí ọmọ ẹ̀ láti bí
ẹ̀gbọ́n kí ni ò jẹ́ kí odù fáwọn gbà pé láti di ni wọ́n ti bí ànábì torí bíbí tí wọ́n bí ànábì ní sẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ òun ò lọ́kùn gbàgbà. odù fáwọn sọ fún wa pé ọmọ tí Àyìnlá bí ọmọ tí Àyìnlá bí wọ́n gbàgbọ́ pé ó bì í ni wọ́n fi ń pe ànábì ní ànábì ọmọ tí Àyìnlá bí. Torí bàbá tó bí kèfèrí ni ìyá tó bí kèfèrí. Bàbá gbọ́dọ̀ pé yàrá tó láì nílẹ̀ Lárúbáwá orúkọ ìbílẹ̀ wọn. Bàbá pé yàrá mi náà kò torí ẹ̀dín mùsùlùmí nílẹ̀ wọn orúkọ tí wọ́n sọra wọn ni. Abúlé Abútálí Abújáde èdè Lárúbáwá sáà. Orúkọ ìdílé wọn ni bí kò sọ̀rọ̀ lókun jẹ. Egungun ẹ̀gbọ́nàdé ọ̀rọ̀ bíi bí n bá ti ń kírun mùsùlùmí ni. Kò sí ń ta náà ṣe lára ó kọ́ rẹ̀ òkú ọwọ́ náà ìwà ẹ̀ ní òmù wọn náà orúkọ òmùyẹ̀wà ìjẹ́nà kò mú wọn náà ìwà ní òmù wọn náà ìwà ní òmùyẹ̀wà ìjẹ́nà. Kò ní ìdí pé nàti o ti wá ń jẹ́ ọ̀rọ̀ bíi ọwọ́ àgbàtì láàbò kò ní ìdí kan yẹ ọ̀rọ̀ bíi kó lára rẹ̀ àní ọkú o. Orúkọ wo òkú sí lára rẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún pè ọ́ ni. Àbí bẹ́ẹ̀ lára mo wọ́n kọ́ sí. Ó ṣe mí kẹ́rẹ́kẹ́rẹ́ ó ṣe mí kẹ́rẹ́kẹ́rẹ́ ó mú mi wá fáá láti kí odò tí wọ́n pè ní Jordan níjọ́ tí gbogbo aráàlú tí wọ́n péjọ tí wọ́n fẹ́ gbẹ̀bù ìfánimọ̀ ń kìlọ̀ wọn wọ́n fẹ́ gbẹ̀bù wọ́n fẹ́ ṣèyàwó pàtàkì wọ́n ní kálukú wọn máa wá forúkọ lẹ̀ èyí ló ti bá fún Joseph sọpẹ́ léwà tí wọ́n àtàyà rẹ̀ Mèrí tí wọ́n fi dátòjọ́ tí wọ́n ò fi níbi dúró mọ́ wọ́n fi lẹ́lẹ̀ mọ́ nígbà ojú ìgbà ọtí tí wọ́n lẹ̀ mọ́ ibẹ̀ nílẹ̀ sún wọn sí wọn àdá àgbàdo ni wọ́n ti ń gba jíjẹ ìyẹn ló mú Mèrí tó jẹ́ ewé jẹsùn ewé ni Mèrí jẹsùn lálẹ́ ẹjọ́ ilẹ̀ tó wá mọ́lọ́wọ́ bí ọmọ bí gbogbo ayé bá fẹ́ rí wọn aláǹlọ́wọ́ ẹni tó bí Jésù tó jẹ wésùn ìyá ajẹ wésùn ibi Jésù ti jáde ní. ọmọ tí wọ́n jẹ wésùn bí. Nakalati Sakiti Aleiki Orúkàbá ẹ̀jẹ̀ mi. Àfìgbà tí Màríà jẹ ewé nítorí Jésù lójú bá sọ pé ọmọ náà jẹ Jésù làwọn aṣọ di Jésù orúkọ rẹ̀ náà ti jẹ́ Mèsáyà ló kù ẹ̀ Jésù. Àlùmẹ̀sáyà ìtumọ̀ Mèsáyà ni oní alárìnkì ni ló fi sọ pé ẹyin ojú ọ̀run nìkẹ́ àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò ṣùgbọ́n ọmọ ènìyàn níbi tí ó forí lé. ìgbà kan táwọn obìnrin fi kọ àmàlà Jésù lọ́lọ́run fún akọ́lẹ́wọ̀ ọlọ́run ọláwọn ẹyin ojú ọ̀run nìkẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò ọmọ ènìyàn níbi tí ó forí lé. wọ́n á jẹ́ kó ojoojúmọ́ náà ti ń bá fẹ́ mu mi ọwọ́ náà ló ń fún bomi mu. ṣàánú mi ọlọ́run kò máa lo etídò ń lo etídò lọ́ba bá ìtì akèrèǹdè kan tó kú lọ́ba mú akèrèǹdè yẹn lọ́ba tún un ṣe ní déédéé ìgbà nǹkan táwọn obìnrin ń lò lọ́ba dé tí odò wọ́n fẹ́ fi bomi mu ọlọ́run ní ẹ bá mi sọ fún un tí mo ṣe fún ọ lọ́fẹ́ ni àbó orí ayé kó ní wọn ọlọ́run tó ṣe fún mi ni mo fẹ́ ọlọ́run ní kẹjọ ọgbà náà. ṣùgbọ́n tó ṣe ní òní yí ọ̀pá rẹ̀ yóò já pàdé fáyé. Jọ̀mọ́ tá a bá fi páànù bu ọkà ní òkòkò ó gbá wájú ọ̀ kí ló wá tó kàn bá kọ
kí ló dá ó lè kàn ní ọdẹ alẹ́ ni. ẹ dákun ẹ má jẹ wọn fàbò sí gbàgbé àwọn ọkùnrin lọ́wọ́. ṣé bíbélì àbọ̀mí from Genesis to Revelation láti Genesis tó jẹ́ ìwé àkọ́kọ́ dé ìfihàn sẹ́ńpẹ̀ ní Revelation 4,483 ní gbogbo ọ̀dọ́ wà bẹ́ẹ̀ agbárí ìwé lọ. irú kí ẹ pa lẹ́tà sí ara wa ni kì í sọ̀rọ̀ Ọlọ́run lẹ́tà. ọ̀rọ̀ màá lọ́ọ́ kàwọn lẹ́tà náà. lẹ́tà ti ara Róòmù. kálọ́kọ̀ sọ́nà ni. lẹ́tà ti ara Galatia. kálọ́kọ̀ sọ́nà ni. Ẹ́físẹ́nì ti ara Éfésù. sọ́nà ló kọ́. Ẹ́físẹ́nì ti ara Fílípì. sọ́nà ló kọ́. lẹ́tà ti ara Kọ́ríńtì. sọ́nà ló kọ́. ìwé òwe. sọ́nà náà ló kọ́. ẹkùn Jẹrìmáyà. Ọlọ́run ní ìbànújẹ́ mọ́lẹ́ ṣoṣo. àwọn ọba kìíní. ìlú wo. ọba kejì. Wọ́n ò já kan lu ọba àkọ́kọ́. Àbí ọba sọ́ọ́rì àmì, ọba Kánò wà, ọba Kẹ̀kínà wà, ọba Mùdúdù wà. Aláàbíyí pẹ̀lú ọ̀yọ́, ọba àdìbò wo. Abẹ́sẹ̀ rántí kọ orúkọ ọba tó níbẹ̀ ẹ̀kọ́ ló. Orí Dávídì. Ọmọ rẹ̀. Orí Dávídì. Iṣẹ́ àwọn àpọ́sítélì. Àwọn olùkọ́sítélì. Àwọn ọmọ ẹ̀yìn Jésù méjìlá. Ìtàn wọn ò sínú ìwé yìí. Ìtàn wọn ò sínú bíbélì tẹ́gbẹ́ lọ́wọ́. Ẹ kà sẹ́wọ́n kábọ̀. Ẹ sọ̀tàn èèyàn méjì péré ní àwọn méjèèjì. Àrí pọ́pọ̀lọpọ̀ ilẹ̀ fọlọ́hún ti ṣùgbọ́n wọ́n ti tẹ̀lé wọn mọ̀nà. Wọ́n á sì jẹ́ ọ̀bùn yín báwọn mọ̀nà. Tó bá jẹ́ pé wọ́n mọ̀nà, àwọn ìyá mi bá lè ronú tí wọ́n sọ ẹ̀yọ̀ kan ní Jésù. Èyí ti